Kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà, dúpẹ́ tí ẹ mú wa wà láyé, mú wa wà láàyè, dúpẹ́ tí ẹ kà wá mọ́ àwọn alààyè ọkàn lénìí. Ẹ jẹ́ ká tún rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù kẹwàá. A sì dúpẹ́ fún gbogbo ogun tí ẹ ṣẹ́ fún wa nílé lóko, ní gbogbo ibi tí a bá lọ tí ẹ fún wa ní ìṣẹ́gun. Ògo ni forúkọ yín. A dúpẹ́ nítorí pé ẹ ń jẹ́wọ́ agbára yín gẹ́gẹ́ bí ọ̀nà nínú ayé wa. Ẹ gbà ọpẹ́ wa. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lónìí kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ. Ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹwàá oṣù kẹwàá. Ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹwàá oṣù kẹwàá. Àkòrí ọ̀nà láti gòkè apá kìíní. Ọ̀nà láti gòkè apá kìíní. A mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí ìkẹta ẹsẹ̀ ìkẹta. Orin Dáfídì orí ìkẹta ẹsẹ̀ ìkẹta. Ṣùgbọ́n ìwọ Olúwa ni asà fún mi, ògo mi àti olùgbé orí mi sókè. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Sámúẹ́lì kìíní orí ìkejì ẹsẹ̀ ìkeje dé ìkẹsàn. Sámúẹ́lì kìíní orí ìkejì ẹsẹ̀ ìkeje dé ìkẹsàn. Olúwa sọ di tálákà, ó sọ di ọlọ́rọ̀, ó rẹ̀ sílẹ̀, ó sì gbé sókè. Ó gbé tálákà sókè láti inú erùpẹ̀ wá, ó gbé alágbe sókè láti orí ààtàn wá, láti kó wọn jọ pẹ̀lú àwọn ọmọ aládé, láti mú wọn jókòó lórí ìtẹ́ ògo, nítorí pé ọ̀wọ́ ayé ti Olúwa ni, ó sì gbé ayé ka orí wọn. Yóò sì pa ẹsẹ̀ àwọn ènìyàn mímọ́ rẹ̀ mọ́. Yóò sì pa ẹsẹ̀ àwọn ènìyàn mímọ́ rẹ̀ mọ́. Àwọn ènìyàn búburú ni yóò dákẹ́ ní òkùnkùn nípa agbára. Kò sí ọkùnrin tí yóò borí. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Jésù ní ọ̀nà láti gòkè. Ó sọ nínú ìwé Jòhánù orí ìkejìlá ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n. Àti èmi, bí a ti gbé mi sókè kúrò nínú ayé, èmi ò fa gbogbo ènìyàn wá sí ọ̀dọ̀ ara mi o. Jésù máa ń fa àwọn ènìyàn sókè ní gbogbo ìgbà. Gbà mí gbọ́, ní tòótọ́ ẹnìkan ṣoṣo tí ó lè gbé ọ sókè lóòótọ́ ni Jésù Kristi. Bí o kò bá gbà mí gbọ́, ka orin Dáfídì orí ìkarùndínlọ́gọ́rin ẹsẹ̀ ìkẹfà dé ìkeje. Nítorí tí ìgbéga kò ti ìlà oòrùn wá tàbí ìwọ̀ oòrùn, bẹ́ẹ̀ ni kì í ṣe láti gúúsù wá, ṣùgbọ́n Ọlọ́run ni onídàájọ́. Ó sọ ọ̀kan kalẹ̀, ó gbé ẹlòmíràn sókè. Ọlọ́run ni olùgbéni sókè. Bí ènìyàn bá gbé ọ sókè, ènìyàn yóò fà ọ́ jábọ̀ ní ọ̀nàkọnà. Ènìyàn ní gbèdéke ní onírúurú ọ̀nà. Ènìyàn lè fẹ́ gbé ọ sókè pẹ̀lú ipò rẹ̀, ṣùgbọ́n tí iṣẹ́ bá bọ́ lọ́wọ́ rẹ̀ ńkọ́, tí kò lè mú ìlérí rẹ̀ ṣẹ? Ta ni ẹni tí ó tilẹ̀ sọ fún ọ pé ẹni náà yóò wà láyé nígbà tí ìwọ bá máa nílò ìrànlọ́wọ́ rẹ̀? Ẹnìkan ṣoṣo tí ó lè fi ìrìn àjò ìgòkè rẹ dá ọ lójú ni Ọlọ́run. Ìdí nìyẹn tí ó fi jẹ́ pé ọ̀nà kan ṣoṣo láti gòkè ni. Nígbà tí mo fẹ́ pé 40 ọdún, mo rí ìran kan níbi tí Ọlọ́run ti fi gíráàfù méjì hàn mí nínú ìmọ̀ ìṣirò. À ń pè wọ́n ní parabola. Ọ̀kan jẹ́ èyí tó kọjú sókè, tí èkejì sì jẹ́ èyí tí ó kọjú sí ìsàlẹ̀. Ní ọ̀gangan ibi tí àwọn parabola yìí ti yípọ̀ ni a kọ 40 sí. Mo mọ̀ dájú pé èyí ń tọ́ka sí ọjọ́ ìbí mi ní 40 ọdún. Olúwa wá bi mí pé èwo nínú àwọn méjèèjì yìí lo fẹ́? Mo mú èyí tó kọjú sílẹ̀, nítorí ó túmọ̀ sí pé ní 40 ọdún mo máa wà ní ìpele tó kéré jùlọ. Láti ibẹ̀ lọ yóò máa já sí ìgbésẹ̀ ìgòkè. Lòdì sí ìkejì tí ó túmọ̀ sí pé mo máa wà ní ìpele tó ga jù ní 40 ọdún. Olúwa wá sọ pé bí mo bá fẹ́ kí òun túbọ̀ máa gbé mi sókè, mo ní láti jọ̀wọ́ gbogbo oyè mi ńláńlá nì fún òun, kí a sì máa pè mí ní olùṣọ́-àgùntàn ní òtítọ́ sí ọ̀rọ̀ rẹ̀. Láti ìgbà náà mo ti bẹ̀rẹ̀ sí ní lọ sókè o. Ìrẹ̀lẹ̀ ní kọ́kọ́rọ́ fún ẹnikẹ́ni tí ó bá fẹ́ kí Jésù gbé òun sókè. Bíbélì wípé, nítorí náà ẹ rẹ ara yín sílẹ̀ lábẹ́ ọwọ́ agbára Ọlọ́run, kí òun kí ó lè máa gbé yín ga ní àkókò. Bí o bá fẹ́ kí Ọlọ́run gbé ọ ga ju àwọn ẹgbẹ́ rẹ lọ, o gbọ́dọ̀ jọ̀wọ́ ayé rẹ fún Jésù, kí o sì máa ṣe àfarawé ìrẹ̀lẹ̀ rẹ̀. Kókó ọ̀rọ̀: Jésù ní ọ̀nà tí ó lọ sí òkè o, ṣùgbọ́n àwọn onírẹ̀lẹ̀ nìkan ló lè máa gbé sókè. Kí Olúwa kí ó bùkún gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ lónìí o, kí ọ̀rọ̀ rẹ̀ kí ó ṣe wá ní rere, kí a ní ìrẹ̀lẹ̀, kí Ọlọ́run kí ó lè gbé wa sókè. Kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. Nígbà tí àwọn máa pàdé ní ọ̀la, Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ó dàbọ̀.